kọ́kọ́ yé wa wípé òótù òjíire ni gbogbo wa ń jẹ́ tẹ́lẹ̀ kì í ṣe káàárọ̀ òjíire. Mo máa ń gbọ́ tí ọ̀pọ̀lọpọ̀ àwa agbóhùnsáfẹ́fẹ́ tí a máa ń sọ pé káàárọ̀ òjíire. Ẹ̀yin bàbá wa orí adé, ẹ̀yin náà máa tún sọ pé káàárọ̀ òjíire. Òótù òjíire kò sí ti jẹ́ káàárọ̀ òjíire. Kó tó di àkókò yìí, ìjọba 26 kingdoms ni òótù òjíire. Tẹ́nìkan ò sì sí lábẹ́ ẹnìkan. Lóòótọ́ nígbà tí empire ń dé, àwọn kan ń bọ́ sábẹ́ empire ní tààràtààrà tá a lè sọ pé abẹ́ empire báyìí ni wọ́n wà. Àwọn kan ò sì sí lábẹ́ empire ṣùgbọ́n àdéhùn wà, àjọsọ wà, àsọtẹ́lẹ̀ wà. Ṣé ẹ mọ̀ pé mẹ́ta ni mo sọ, àdéhùn, àjọsọ, àsọtẹ́lẹ̀. Kí làdéhùn? Wọ́n kọjá bíi àlà rẹ̀ rí, àlà tí wàá bẹ̀rẹ̀ ní àjọsọ. Ẹ má kógun jà wá, àwa náà ò ní kógun jà. Àsọtẹ́lẹ̀, bí nǹkan kan bá ṣẹlẹ̀ sí wa, à ń pè yín, ẹ wá ràn wá lọ́wọ́. Bá a sì pè yín tẹ́ ẹ bá gbọ́, ẹ wá ràn wá lọ́wọ́. Tó bá sì jẹ́ yín náà ni, a wá ràn yín lọ́wọ́. Ló fà á tí Ìkòyí fi ń dá sí ọ̀pọ̀lọpọ̀ ogun, àtèyí tí wọ́n pè sí, àtèyí tí wọ́n ò pè sí. Àsọtẹ́lẹ̀ ni. Wọ́n sọ ọmọ ní orílẹ̀-èdè 26 oníwá 26. Oníkálukú sì ní èdè tiẹ̀. Títí dìsìn a sì ní èdè tí à ń lò. Títí kanra Ọ̀yọ́ náà ní èdè tiẹ̀ tó jẹ́ kó tún yàtọ̀ sédè Yorùbá tí gbogbo wa jọ gbà. Tẹ́ bá rántí ìwé ìròyìn àkọ́kọ́ tó jáde, àwọn Ẹ̀gbá ló gbé jáde. Wọ́n kọ síbẹ̀ wípé ìwé ìròyìn àwọn Ẹ̀gbá àti Yorùbá. Ṣé ẹ rí pé ó hàn gbangba wípé Ẹ̀gbá ò gbà wípé Yorùbá lòun. Torí tí wọ́n bá gbà pé Yorùbá làwọn, wọ́n á sọ wípé ìwé ìròyìn Yorùbá. Empire tí àwọn òyìnbó bá ó ní Ọ̀yọ́ empire. Mo sì sọ fún wa, empire àkọ́kọ́ ní Ifẹ̀. Àwọn ni wọ́n ní jagunjagun Ẹ̀yọ̀. Lára wọn làwọn Òwu ti kọ́ ọ̀pọ̀lọpọ̀ nǹkan, ogun rírọ̀. Àwọn ní Ọ̀dọ́lé ló máa ń ṣáájú wọn. Mo sì sọ fún wa iye Ọ̀dọ́lé tèmi mọ̀ tí wọ́n ti jẹ. Mo dárúkọ bàbá wa Ọbáfẹ́mi Awólọ́wọ̀, ó jẹ Ọ̀dọ́lé. Bàbá wa Jíòkè Àjàyí, ó jẹ Ọ̀dọ́lé. Bàbá wa ọlọ́lá jùlọ Adébútú Kẹ̀sìntìn, àwọn ní Ọ̀dọ́lé ìsìn. Èdè tá à ń sọ, màá dárúkọ àwọn ìlú yìí. Èkíní, Ifẹ̀, Ọ̀yọ́, Ìgbómìnà, Èkìtì, Òwè, Òwòrò, Àkókó, Ìjẹ̀ṣà, Ọ̀wọ̀, Àkúrẹ́, Oǹdó, Ìkálẹ̀, Ìlàjẹ, Ẹ̀gbá, Ìjẹ̀bú, Àwórì, Yewa. Àwọn kan wà tá a tún pè ní Àhóyì, àwọn wà ní Republic of Benin. Òǹkó, Rẹ́mọ àti àwọn tá à ń pè ní Ànà. Ifẹ̀ ni wọ́n ń jẹ́ tẹ́lẹ̀, Ifẹ̀ ni wọ́n ń jẹ́. À ń pè wọ́n ní Ànà. Wọ́n wà ní Togo. Ìṣẹ̀kírì, Ìbàràpá, Tẹ́bátà 26 yìí. Ó sì ní bóńkálùkù tí ń pe nǹkan rẹ̀ dì sí. Ṣùgbọ́n èdè kan wá pa gbogbo wa pọ̀ tó jẹ́ pé tí n bá sọ̀rọ̀ níbàdàn ní ìsìn, Ìbàdàn gbọ́ ohun tí mò ń wí. Tí n bá dé Èkìtì, wọ́n gbọ́ ohun tí mò ń wí. Tí n bá dé Kogi, àwọn Okun, àwọn Ọmọ̀pá, wọ́n pọ̀, Yorùbá pọ̀ ní Kogi o. Tí n bá débẹ̀, tí wọ́n bá ń sọ gbà tí mo dé Ọbájánà, mo gbọ́ Ògidì Ifẹ̀, òríjìnà Ifẹ̀, Rábé, Bẹ́yà, mo gbọ́. Nígbà tí mo dé Kogi, ẹnu yà mí, mo gbọ́ Ògidì Ifẹ̀, Rá, Mẹ́yà. Tẹ́ bá dénú Ẹ̀gbá, ẹ ti rí mo ń la nínú èdè wọn. Bẹ́ẹ̀ ló wà káàkiri tó jẹ́ pé àṣíkùbọ̀ èdè Ifẹ̀ tẹ́lẹ̀ Ufẹ̀ ní Ìjẹ̀ṣà. Tẹ́ bá ti dé àárín àwọn Ìjẹ̀ṣà lónìí, ọ̀pọ̀lọpọ̀ èdè Ifẹ̀ wà nínú èdè Ìjẹ̀ṣà tó pọ̀ gan. Bẹ́ẹ̀ ní Èkìtì lọ. Ẹ jẹ́ ká wá wo bá a ti ń pe àwọn nǹkan kankan. Kí ni Ọ̀yọ́ ń pe ajá? Ajá ni. Kí ni Ìbàdàn ń pè? Ajá. Kí l'Àwórì ń pè? Ajá. Kí l'Oǹdó ń pè? Lókìlí. Wọn ò sì yé pè lókìlí dọ́là lókìlí. Kí ni Ifẹ̀ ń pe ewúrẹ́? Ẹ̀wúrẹ́. Kí l'Èkìtì ń pe ewúrẹ́? Pérégbè. Kí l'Ọ̀yọ́ ń pe ewúrẹ́? Kí ni Ìbàdàn ń pe ewúrẹ́? Ṣùgbọ́n gbogbo wa jọ gbà pé ewúrẹ́ ni. Ẹ má bínú ohun tí mo fẹ́ sọ. Tó o bá dé Ọ̀wọ̀, tó o bá sọ pé
ẹni tí mo ń fẹ́ rè ó ní sọ bẹ́ẹ̀ alẹ́ ní kì í jó ṣé bẹ́ẹ̀ ni gbogbo Yorùbá ń pè àwa la lè pe ọ̀wọ̀ ní ọ̀wọ̀ àwọn tó ní ọ̀wọ̀ ò pè ní ọ̀wọ̀ ọ̀rọ̀ má dẹ̀ ọmọ ọlọ́rọ̀ má dẹ̀ ọ̀rọ̀ torí èdè tá à ń pè ní èdè Yorùbá èdè tí gbogbo wa tá a lè sọ pé a jọ níní nígbà tí àwọn òyìnbó sì dé tí wọ́n pè wá ní Yorùbá àwọn Ẹ̀gbá yarí pé rárá o àwọn èṣe Yorùbá Ìjẹ̀bú yarí àwọn òkùtàn kan tiẹ̀ sọ wípé Ọọ̀ni Ifẹ̀ nígbà náà ó gbé ìgbésẹ̀ àti lọ ilé ẹjọ́ bàbá wa Adémilúyè Àjàgùn láwárí kan Ọọ̀ni wọ́n gbé ìgbésẹ̀ wọ́n lọ àti lọ ilé ẹjọ́ ṣùgbọ́n àwọn òyìnbó bàbá ìwọ náà ti lọ ní gbogbo ibi wọ́n lọ lọ́yọ́ wọ́n lọ ní Ìbàdàn orúkọ ìyarí pé gbogbo yín èdè kan lẹ̀ ń sọ ni wọ́n fi gba Yorùbá wọ́n sì ń pe gbogbo wa ní Yorùbá gbogbo wa lájọ ń jẹ́ Yorùbá lónìí yálà wa kò wá ní òtù tàbí báwọn kan ṣe ń pè káàárọ̀ oòjíire bẹ́ẹ̀ kọ́ ni ń bẹ̀rẹ̀ pẹ̀pẹ̀ ṣùgbọ́n nǹkan lè yí tàbí Yorùbá bá a bá ti wá gbà pé gbogbo wa lájọ jẹ́ Yorùbá nígbà tó jẹ́ pé Ọ̀yọ́ gan ní bó ti ń pe àwọn nǹkan tiẹ̀ tí ò sì yí padà níbi à ní àgẹ́rẹ́dì ṣé àgẹ́rẹ́dì ni Ọ̀yọ́ ń pè àgẹ́rẹ́dì àpò kan níbi à ní àpò kan Ìbàdàn ní àpò kan ẹyọ kan Ọ̀yọ́ á ní ẹyọ kan Ìṣẹ́yìn á ní ẹyọ kan àwọn kan lẹ́kìtì á ní odó kan ayé kan mọ́dó kò bí wọn ò fèdè wọn lẹ̀ lẹ́kìtì dọ́là ó súnmọ́ wọn púpọ̀ nítorí náà èmi ní Yorùbá èmi ní iṣẹ́ Yorùbá Ògo Ọ̀yọ́ ní Yorùbá Ọ̀yọ́ sì jẹ́ Ògo Ifẹ̀ gbogbo wa sì jẹ́ Ògo Ifẹ̀ Òrùwà kan ni wá Ọ̀ǹdẹ̀ kan ni wá. A parí ètò tòní pẹ̀lú orin tí wọ́n ń kọ nífẹ̀ẹ́ a ní ẹ má máa pín ẹ má máa pín ẹ má máa pín ẹ̀yà ọba sọ lọ́mọ bí ewu ẹ má máa pín fún àwù ẹ má máa pín ẹ má máa pín ẹ má máa pín ìyá ọba sọ lọ́mọ bí ewu ẹ má máa pín fún àwù. What I'm trying to say is that we have 26 kingdoms operating independently, but they have ways of assisting, ways of communication, ways of doing business with one another. The 26. No one call his town or his kingdom Yoruba. We have the Ekiti, we have the Oyo, we have the Egba, we have the Awori, we have the Remo, we have the Ijebu, we have the Owo, we have the Ilage, Isekiri, Benin, and so on. They have their own languages, they have their own ways of calling things. But when the Europeans came, they saw us as a family with little differences. The culture, the tradition, the system. They noticed the way of dressing, the way of we honor our kings, the way we do things, the way we honor our elders. We are the most blessed tribe so far. So they decided to address us as Yoruba. So no one can lay claim to saying, oh, Oyo is Yoruba, oh, Ife is Yoruba. We are all one. Ife is the glory of Oyo. Oyo is the glory of Ife. The glory of all Yoruba land today is Ile-Ife. Some people have traced their compounds. I'm not saying they are city compounds to Ile-Ife.